Yes sir. Ọ̀kan lára àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ sọ wípé ẹ ò ní ìwé tó fún yín lágbára láti ṣojú ìjọba níbí. Ṣé ọ̀rọ̀ náà ò bá yín níjà fún? Kò bá mi níjà fún. Kí ló ṣẹlẹ̀? Kò sọ̀rọ̀ ńbẹ̀. Ńgbà bá débẹ̀ a máa sọ fún ilé ẹjọ́ pé a ní ìwé látọ̀dọ̀ ìjọba láti ṣẹjọ́ yìí. Lérèfé kí ló wáyé ní kóòtù lónìí? Àwọn kan jẹ́rìí fún àwọn tá a pè lẹ́jọ́ lónìí. Àwọn míì máa jẹ́jọ́ lọ́la nítorí ṣe mọ̀ pé a ti parí àti ṣe ẹjọ́ tiwa so tiwọn ló kàn ń sìn ẹ̀yìn àwọn tá a pè lẹ́jọ́ so àwọn ló ń wí tẹnu wọn ń sìn nígbà wo bá dọ̀la a máa wo bíi tí a máa bẹ́jọ́ dé. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà tí wọ́n jẹ́ ẹni tí ó ṣíwájú àwọn ẹni tí ó ń wá sí ilé ẹjọ́ lórí ikú tí ó pa Timothy Adegoke. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín lórí ìkànnì yìí ní àti àárọ̀, wọ́n ti pe àwọn ẹlẹ́rìí tí wọ́n wá sí ilé ẹjọ́ lónìí. Wọ́n pe ẹlẹ́rìí kan ní ara àwọn ẹlẹ́rìí tí wọ́n sì ní wọ́n ó tẹ̀síwájú láti pe àwọn ìyókù ní ọ̀la. Ẹlẹ́rìí kan ni wọ́n pè lónìí, ọ̀gbẹ́ni Kazeem Oyetunde ni wọ́n pè tí ó jẹ́rìí ní òní tí ó ti sọ ti ẹnu rẹ̀ tí adájọ́ àgbà Adépẹ̀lẹ́ Òjó tí wọ́n sì sún ìgbẹ́jọ́ náà di ọ̀la ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2022 tí a wà nínú rẹ̀ yìí fún ìgbẹ́jọ́ láti máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín ní orí ìkànnì yìí, ilé ẹjọ́ gíga ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní a wà lọ́wọ́lọ́wọ́ níbi tí wọ́n ti ń ṣe ìgbẹ́jọ́ ikú tí ó pa Timothy Adegoke tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti Ilé Ifẹ̀. Adájọ́ àgbà Adépẹ̀lẹ́ Òjó wọ́n ti sún ìgbẹ́jọ́ náà di ọjọ́ 16 ìyẹn ọ̀la láti máa tẹ̀síwájú tí wọ́n sì tún máa pe àwọn ẹlẹ́rìí náà tí ìṣẹ̀lẹ̀ náà, àwọn olùjẹ́rìí tí wọ́n ń pè lẹ́yọ kọ̀ọ̀kan síta láti lè máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí, a rí i pé ìgbẹ́jọ́ náà ó tún tẹ̀síwájú dáadáa lónìí ju ti àtẹ̀yìnwá lọ ní bí agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà tí wọ́n wà nílé ẹjọ́ náà ó tún tẹ̀síwájú tí gbogbo wọn sì faramọ́ pé kí ìgbẹ́jọ́ náà kó túbọ̀ máa tẹ̀síwájú ní ọ̀la ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2022 tí a wà nínú rẹ̀ yìí. Gbogbo bí ó bá ṣe ń lọ náà ni a máa mú wá fún yín. Ọ̀rọ̀ ni a ti bá agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà sọ̀rọ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n nínú ilé ẹjọ́ tí wọ́n sì ní tó bá tó àsìkò tí ó yẹ kí àwọn fi èsì sí ẹ̀sùn náà, àwọn ò fi èsì sí tí àwọn ó sì máa ro gbogbo ẹ̀ níwájú adájọ́. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀hún tán ní à ń retí, wọ́n sì tún fẹ́ pe
ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn olùjẹ́jọ́ tó jẹ́ olùjẹ́jọ́ karùn-ún Oyètúndé Kàdémọ́ agbẹjọ́rò olùjẹ́jọ́ ló dìde sókè tó ní bàbá Fẹ́mi Fálànà ò lẹ́tọ̀ọ́ láti wà nílé ẹjọ́ yìí torí pé wọn ò fún wọn ní viat. Ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ tí wọ́n dẹ̀ sọ lọ́tún lósì pé níbo ni viat wà, pé níbo ni viat, níbo ló ti fẹ́ rí viat, wọn ò fún wọn viat, wọ́n fà á lọ sọ́tún fà á lọ sósì tí ẹni tí í ṣe bàbá Fẹ́mi Fálànà ẹjọ́ ìtiwà nílé ẹjọ́ ti pé àti ìrùjọ́bọ̀ ti pẹ́ èwo tún lọ́rọ̀ fìyàtì sáà ní dandan àfi kí wọ́n present fìyàtì wọ́n fà lọ bàbá Fẹ́mi Fálànà ní kò sí wàhálà àwọn máa present fìyàtì pé kí wọ́n tẹ̀síwájú. Nínú ìtẹ̀síwájú wọ́n pe Oyètúndé Kazeem tó jẹ́ ọ̀kan lára àwọn olùjẹ́jọ́. Oyètúndé Kazeem tí wọ́n pè òun ni wọ́n bi lébeèrè lóríṣiríṣi tó ní òun ò mọ̀ nípa sáàbì sọ̀rọ̀ tó pọ̀, ọ̀rọ̀ yìí pọ̀ lọ wọ́n bí, ṣùgbọ́n nígbà tí bàbá Fẹ́mi Fálànà máa wọ́n jálù díẹ̀ ó ní lódodo ó ní òun mọ̀ nípa ìdí Timothy bó ṣe kú bó ṣe lọ gbé ìjúbì kan ìgbà kan àwòkọ́ bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi ọ̀rọ̀. Nígbà tí bàbá Fẹ́mi Fálànà máa bí léèrè pé ó dà bó lẹ ṣe gbé òkú Timothy lọ dọ́ǹpù sígbó, ó ní ìgbà tí ó lóun àwọn ọ̀dọ́ mi wọ́n pa bàbá Fẹ́mi Fálànà bí léèrè ó ní ìgbà tí ó kú tí Abdulrahim Adedoyin tó dé ó lóun ti lọ rìpọ́ọ̀tù police station ipò wọn ní káwọn máa gbé lọ sí mọ́ṣúárì lòun fi tẹ̀lé lòun àti Adérọ̀gbà làwọn fi jọ tẹ̀lé lọ gbé jù sí inú igbó bí táwọn jù sí bó ní inú mọ́tò ló wà ó mọ kan ní ìgbà tó sọ pé òun ti lọ rìpọ́ọ̀tù ní òkè nígbà tó lòun rìpọ́ọ̀tù tẹ wá gbé sígbó tẹ lọ rìpọ́ọ̀tù police station ọláwọn ò lọ òkè inú statement olóòmọ mọ́tò Abdulrahim dáadáa ó dẹ̀ nígbà táwọn ọlọ́pàá fi hàn l'Àbújá ò dá jẹ́ kan yìí ó dùn ọ́ tó ní Adédoyin ò wá sí kò tiẹ̀ dé hòtẹ́ẹ̀lì rárá kò tó hòtẹ́ẹ̀lì rárá síbẹ̀ kó sì ó di àkókò yìí làwọn nìkanú wọn ti ní Adédoyin wà ṣùgbọ́n ní báyìí lọ́la ìgbẹ́jọ́ òun ti ń tẹ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn receptionist òun náà máa tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ ẹ̀bí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó bá di ní ọ̀la àjẹpẹ́ ẹjọ́ òun kò tí ì tán síbẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run lọ́la òde yìí á tún tẹ̀síwájú ní ilé ẹjọ́ Ọ̀ṣun State High Court ní Òṣogbo níbẹ̀ láwa yìí bàbá Fẹ́mi Fálànà náà sì ti ṣàdéhùn pé àwọn náà máa wà níbẹ̀ lọ́la torí pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti jọ sọ tẹ́lẹ̀ àwọn statement mi torí wọ́n pé charges wọn báyìí ó ti di 18 charges wọ́n fẹ́ máa exonerate ara wọn díẹ̀díẹ̀ wọ́n ti ṣùgbọ́n statement tí wọ́n ti kọ́lẹ̀ àtọ̀rọ̀ tí wọ́n ń tọ́ ní ìsìn ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìsìn ó fẹ́ máa takora wọn pẹ̀lú ògùn Ọlọ́run ní ọ̀la 16th of December 2022 àtúnbọ̀ wá sí ilé ẹjọ́ Ọ̀ṣun State High Court àtúnbọ̀ wá pẹ̀lú ògùn Ọlọ́run. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic.
keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.